Ọjọ́ mánigbàgbé pàtàkì ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 1966 jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní pàtàkì jùlọ nínú ìtàn ìgbésí ayé gbajúgbajà olóṣèlú nì Ọbáfẹ́mi Jeremiah Awolowo, látàrí wípé ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 1966 yìí ni olórí ológun General Yakubu Gowon pàṣẹ ìtúsílẹ̀ rẹ̀. Wọn ò kàn tú sílẹ̀ lásán, ní kété tí wọ́n tú sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n eléyìí tó wà ní Calabar, níbi tó ti wà láti ọdún 1963, tí wọ́n ti fi ẹ̀sùn kàn án fún ìdìtẹ̀gbàjọba. Tààràtà ilé ìjọba ní Èkó ni wọ́n gbé lọ. Ṣé ò gbàgbé wípé Èkó ni olú iléeṣẹ́ èrè orílẹ̀-èdè ní ìgbà náà? Bí wọ́n ṣe wá lásìkò tí ọkọ rẹ̀ ó fi gúnlẹ̀ sékòó yìí, ọ̀gọ̀rọ̀ àwọn oníròyìn ni wọ́n ti múra láti pàdé rẹ̀. Ọ̀kọ̀ọ̀kan wọn ló fẹ́ mọ ohun tójú rẹ̀ ti rí láàrin ọdún 1963 sí ọdún 1966 tí wọ́n tú sílẹ̀ yìí. Àwọn èèyàn tún yáyá, wọ́n tún yáàyà pẹ̀lú ayọ̀, ìdùnnú àti ọ̀gọ̀rọ̀ alẹ́ lóríṣiríṣi láti fi kí akọni olóṣèlú, ẹni tó ti wà ní àhámọ́ láti ọdún 1963 tí wọ́n padà tú sílẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 1966 yìí. Wọ́n tún yáyá, wọ́n tún yáàyà láti kí i káàbọ̀. Ẹ rí bí àwọn èèyàn ṣe ń gbìyànjú tí wọ́n ń tira wọn láti mọ ọ̀gangan ọkàn eléyìí tó wà nínú rẹ̀. Wọ́n fẹ́ rí akọni tó lọ fojú winá nítorí ìṣèjọba àwarawa. Ẹ wo bí wọ́n tiẹ̀ ṣe fìyà jẹ arákùnrin yìí tó, bí wọ́n ṣe ń nà síbẹ̀ kò padà. Orí wípé ẹjẹ́ àwò afẹ́ rí. Ìgbà tóun náà wá rí i pé akitiyan wàhálà àwọn èèyàn pọ̀ lórí afẹ́ wò afẹ́ rí yìí, òun náà yá kúkú yá yọjú òde láti inú ọkọ̀. Ẹ rí àwọn ọmọ kéékèèké gan tí wọ́n gunlé, ẹni ojú ẹ̀ ò tó gunlé pé ẹni ó dè